Egungun tí ẹ fẹ́ wò yìí òun ni Egungun Obalolaye àti Eyeba níbi ọdún Egungun tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ nílùú Ọ̀tà. Ẹ máa bá wa ká lọ. Egungun tí ẹ kọ́kọ́ fẹ́ wò yìí ni eré Egungun Obalolaye onílẹ̀ lónìí Obalolaye onídìí òré ń bété. Egungun ìyá wa Rámọ́tà ọlọ́tí ẹ̀gẹ́ tó jẹ́ ìyá ẹgbẹ́ ọ̀dọ́jẹ̀ níbi tí àwọn ẹgbẹ́ ọ̀dọ́jẹ̀ tí wọ́n ti jókòó tì wọ́n. Màmá náà wọ́n kí gbogbo àwọn èèyàn tí wọ́n wá bá wọn ṣọdún lápapọ̀ látòrí òpè tìlú Ìyẹ́sí àti gbogbo àwọn olóyè pátápátá tí wọ́n bá wọn ṣe ọdún náà. Bákan náà ni wọ́n kí ọmọ ìyá àgàn adó, wọ́n sì kí ìyàwó ọba tìlú Lógbò àti àwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n wá látòkèèrè àti ní ìsúnmọ́ tí wọ́n wá bá wọn ṣọdún pé àṣeyí ṣàmọ́dún. Wọn ò gbàgbé bàbá wa Gbẹ̀ngbẹ̀lẹ̀kú Dáńbí Ọ̀wọ́ Àyò ṣe kì bá bójó àti gbogbo àwọn èèyàn tí wọ́n jọ wá bá màmá Rámọ́tà ọlọ́tí ẹ̀gẹ́ ṣe ọdún lọ́jọ́ náà àṣeyí ṣàmọ́dún. Egungun Obalolaye onílẹ̀ lónìí Obalolaye onídìí òré ń bété ọ̀bẹ̀bẹ̀ ṣọ́kọ àwọn ọ̀ṣàrà òun ni ẹ̀ ń wò tí ó jáde lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tó ti lọ kí àwọn ọ̀jẹ̀ parapọ̀ obìnrin láti fi orí balẹ̀ fún wọn àti láti dúpẹ́ lọ́wọ́ wọn fún wíwá tí wọ́n wá síbi eré náà ní ọjọ́ náà. Adúpẹ́ ẹ ṣé o. Obalolaye ni ẹ̀ ń wò tí ó ń lọ láti ibì kan síbì kan láti lọ kí gbogbo àwọn èèyàn tí wọ́n wá bá ṣe ẹ̀yẹ lénìí tó ń ṣeré lọ́wọ́lọ́wọ́ báyìí. Lẹ́yìn tó ti lo aṣọ damask tó kọ́kọ́ gbé, ó ti padà láti lọ gbé aṣọ léèsì báyìí. Òun ni ẹ̀ ń wò tí ó ń jó. Obalolaye ni ó ń jó bàtà lọ́wọ́lọ́wọ́ báyìí. Onílẹ̀ lónìí ọmọ òfodófodó ọmọ òfodòfó yàrá. Obalolaye bá ń gbádìí mi òun ni wọ́n ná owó fún lọ́wọ́lọ́wọ́ báyìí. A kú ọdún, a kú ìyèdún, àṣeyí ṣàmọ́dún, àṣàmọ́dún ṣẹ̀mí, a ṣe púpọ̀ ọdún láyé, àmín, àṣẹ. Obalolaye ni ẹ̀ ń wò tí ó ń kí àwọn èèyàn káàkiri lójú agbo yìí níbi tí a ti rí àwọn èèyàn jàǹkànjàǹkàn nínú àwọn tí wọ́n jẹ́ olóyè tí wọ́n ń tẹ̀lé tí wọ́n jẹ́ olóyè eégún Obalolaye. Nínú àwọn olóyè yìí láti rí olóyè Olúwo Ọ̀jẹ̀, Òkòrò Òṣó, Arójú Olè Májà tí ó jẹ́ pàtàkì nínú àwọn olóyè eégún Obalolaye. Áfíìsì oníbàtà áwúrápá ńlá mọ níwọ̀n bàtà abapárẹ agilẹ́nu òrílù àyànkọ́mọ léjìká nàyìn òun ni ó ń lu ìlù lọ́wọ́lọ́wọ́ báyìí fún Obalolaye tí ó sì ń fi ẹsẹ̀ ra ijó. Ó gbórí odó lù fẹ́gún, ó gbórí odó lù fóòṣà, orí ìtàgé lẹgbẹ́lẹ̀ lù fún ládòkun. Bàbá tí ó ń jó ijó lọ́wọ́ yìí ni akọ agbénilọ bí odò, ọmọ eléṣí awọ́gùjòyè, ọkùnrin jigijigi òṣè fàtú ọ̀kẹ́rẹ́gorí ìrókò ojú ọdẹ mọ́, àtòjẹ́bọ lóòṣà lọ́wọ́ ó kú bá bẹ́ẹ̀ni tí ó bọ. Obalolaye onídìí òré ń bété ọ̀bẹ̀bẹ̀ ṣọ́kọ àwọn ọ̀ṣàrà. Ẹ wọ̀ ṣàrà bó ṣe ń ṣèdí níwájú Obalolaye. Akọ agbénilọ bí odò, ẹ kú ọdún, ẹ kú ijó, ẹ kú àfẹsẹ̀rajó. Ẹni tí ó wà ní ẹ̀gbẹ́ wọn ni a ti rí Kàbírù Aládò Ògúnróńbí, ọmọ Aládò òfẹsẹ̀ kanlẹ̀. Obalolaye ni ó ti fẹ́ gun orí odó báyìí. Ẹ jẹ́ ká gbọ́ bí orí odó rẹ̀ bó ṣe lọ sí. Àlọ́bọ̀, àlọ́gbà, àlọ́dé fi ṣe oríire ló máa jẹ́ o. Àkàngbó, àkàntọ́, àkànfọwọ́páwọ́, àkànfẹ́rẹ́gì jóbi. Obalolaye ti gun odó kí ọ̀rọ̀ kó bẹ̀rẹ̀ sí ní bọ́ látẹnu Obalolaye àti àwọn eégún tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ lókù báyìí látòrí agbégijó ni àti gbogbo àwọn ọmọ eégún pátá tí wọ́n wà pẹ̀lú Obalolaye lọ́jọ́ náà. Ẹ jẹ́ ká gbọ́ bí ọ̀rọ̀ wọn bó ṣe lọ. Obalolaye ni ó ti ń sọ̀rọ̀ báyìí níbi tí Wàsíù igi àgbẹ̀dẹ warí kò lásán tí ó ti gbé ẹ̀rọ gbohùngbohùn sí lẹ́nu. Obalolaye onílẹ̀ lónìí ó sì ń júbà lọ́wọ́lọ́wọ́.
Obalolaye àti àwọn ọmọlẹ́yìn ẹni ẹ ṣì ń gbọ́ tí wọ́n yìí ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ lórí odó báyìí tí gbogbo yín sì ń jẹ ìgbádùn rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ẹ jẹ́ ká máa gbọ́ bó ti ń lọ. Egungun Obalolaye ni ẹ ń wò tí ó ti bẹ̀rẹ̀ sí ní yí aṣọ báyìí. Obalolaye onílẹ̀ lónìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lòde. Ènìyàn ò fẹ́ ni fọ́rọ̀ bí òṣòrí ẹni. Ó tún ti yí. A ti sọ ní ìbẹ̀rẹ̀ àwọn fọ́nrán wa yìí pé eré tèmi á tún le. Gbogbo yìí tá a ti ń wò tẹ́lẹ̀ á tún rí àrà ọ̀tun àrà ọ̀tọ̀ látọwọ́ Obalolaye lè ní ẹ̀rí alágbẹ̀yìngbé ló tún gbé. Ó ti di aláǹtakùn tó bá finú ta àfẹ̀yìntà. Ẹ̀yin èèyàn wọ̀nyí ẹ sún mẹ́yìn, ẹ jẹ́ ká rí Obalolaye bó ti ń ṣeré. Ẹ bá wa sún mẹ́yìn. Ẹ sún mẹ́yìn, Obalolaye tún fẹ́ dára. Aṣọ tí Obalolaye gbé yẹ rí pé ẹlẹ́yìn ló fi gbé, ó pẹ̀yìn kọ́. Ó tún ti ń yí báyìí, ó tún ti ń yí, ó ti ń yí. Kó Àjàyí bó ti ń gbé lọ́tún tó ń gbé lọ́sì, bẹ́ẹ̀ ni àwọn olóyè bíi Aláàgbà àti ìlú Ṣàngó, Adálejò dúró dalẹ̀ àti àwọn èèyàn jàǹkànjàǹkàn ni wọ́n dúró tì í láti máa ṣọ́ lọ́wọ́ lọ́tún ṣọ́ lọ́sì. Obalolaye má jẹ́ kí tọwọ́ bọ́, má jẹ́ kí tẹsẹ̀ ó gbọ̀n dànù, má jẹ́ kí tilẹ̀ ó pọ̀ ju tẹnu lọ. Èmi ò mà rí ohun tí ó pọ̀ tí ò ní tán. Obalolaye pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀fẹ́ egun yìí láyé ẹjẹ́ orí ibi ṣeré. A tún ti padà sí ọ̀dọ̀ oníbàtà. Ó rápá ńlá mọ níwọ̀n bàtà, abapá yagi lẹ́nu, orílù àyàn kọ́mọ léjìká náà yìí. Ó gbórí odólùfẹ́ gún, ó gbórí odólùfẹ́ òòṣà, orí ìtàgé lẹgbẹ́lẹ̀ lù fún ládòkun. Ọmọ ṣáṣáṣá bí ọ̀sán pọ́n, olómi ńlẹ́ fẹ̀jẹ̀ wẹ́dà, kò bàjẹ́ mọ́ ojú tí wọ́n ọkọ̀ ṣubúládé. Aré la ó máa fi tó ṣe, Ṣàngó ní pagi ìdùbúlẹ̀. Òun ni ó ń lùlù fún Obalolaye lọ́wọ́lọ́wọ́ báyìí, tí òun náà sì ń jó tó ń yọ̀ tó ń fi ìdùnnú hàn wípé òun lọ re òun bọ̀ re. Lẹ́yìn tó ti lọ sí ilé àwọn ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ lẹ́yìn ìgbà tó godó tán, ó ti lọ káàkiri, ó ti padà sókè èdè báyìí láti wá ṣeré ti ìrọ̀lẹ́ lókè èdè. Nínú àwọn àgbààgbà nínú ọlọ́jẹ̀ tí wọ́n dúró ti Egungun náà ni a ti rí olóyè Àfira Ọ̀dọ̀fin ẹrù jẹ̀jẹ̀ ti ìlú Ìjọ́ná, Àfira nìjẹ́ ẹkùn, ọmọlébè àwòdá bàbá ń lùgbà. Ẹkú palẹ̀mọ́ ọjọ́ tí yẹn gan aró. Bí a bá wo ọ̀jẹ̀ ti ìlú Ọ̀tà, a rí wípé gbogbo àwọn ọlọ́jẹ̀ ni wọ́n máa ń dúró tira wọn bí eégún bá jáde báyìí, yálà ó jẹ́ eégún ilé tiwọn tàbí kì í ṣe eégún ilé tiwọn. Wọ́n máa ń dúró láti jọ ṣe àṣepọ̀ kí eré náà kó lè yé eégún náà, torí ẹ̀tẹ́ awo ẹ̀rín ọ̀gbẹ̀rì ni. Awo nísìnyí gbáwo nígbọ̀wọ́, báwo ò bá gbáwo nígbọ̀wọ́, àwọ̀ àtẹ́ àwọ̀ àyà. Kàkà kí awo kó wá tẹ́ àwọ̀ àròkun alọ́bomi. Obalolaye náà ni ó ń forí balẹ̀ ní iwájú òǹsà ti ìlú Ọ̀tà, olóyè ọ̀rẹ́ ọba tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí. Eégún náà sì ti ń ṣeré ni olóyè Hassani ọ̀rẹ́ ọba tó jẹ́ atọ́kùn ti Ìdìrè, tí òun náà tí ó dúró ti eégún náà gbágbágbá láti rí i pé eré náà lọ ní mẹ̀lọmẹ̀lọ. Aṣọ yìí ti bẹ̀rẹ̀. Obalolaye tún ti dé. Èyí tẹ́ rí láàárọ̀ yìí ọ̀tọ̀ o, èyí tó a tún ń ṣe lọ́wọ́lọ́wọ́ rọ̀lẹ́ yìí àrà míì tún ni. Obalolaye pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lòde.
àwọn onílù ó máa pè é lọ́tún wọ́n máa pè é lọ́sì bíi ọ̀lẹ kò lè jà ó bá mi lákìtàn ó kó mi ṣán ọ̀lẹ 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 aṣọ ni Obalolaye ti ń yí ní iwájú àwọn ìyá àgbà ọ̀jẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó tún ti ń lọ ibo ló tún ń lọ ẹ jẹ́ ká máa wo ohun tó fẹ́ ṣe aṣọ míì ló tún fẹ́ gbé lọ́wọ́lọ́wọ́ báyìí káàbọ̀ mo ti sọ fún yín pé àwọn eégún alágbádá tó jẹ́ onídán báyìí ní ìlú Ọ̀tà níbi kí wọ́n kéwì kí wọ́n kí oríkì kí wọ́n sọ̀rọ̀ bákan náà kí wọ́n yí aṣọ nílẹ̀ lórí igoro lórí tábìlì lórí pẹpẹ tàbí lórí ọparun ní eré àti àrà tí wọ́n ń dá Obalolaye ò tiẹ̀ gun nǹkan kan nínú ẹ̀ orí ilẹ̀ ló ti ń yí aṣọ tiẹ̀ bó sì ti ń yí lọ́tún bẹ́ẹ̀ ló ń yí lọ́sì ṣòkòtò jà tí a mọ̀ sí egbudu òun ni Obalolaye ló ti gbé lọ́wọ́lọ́wọ́ báyìí wàá lọ re wàá bọ̀ re ẹni pé o má bọ̀ lò ní dé bá bó ti ń yí aṣọ ọ̀hún bẹ́ẹ̀ ni agbégijó rẹ̀ dúró tì í ló ń gbé ọ̀pá ọwọ́ rẹ̀ sọ́tún ló ń dá padà sósì tí yìí ó sì ń ró warara wororo gẹ́gẹ́ bí ìṣe wọn. bí a bá ń sọ̀rọ̀ Obalolaye tó ń yí ṣòkòtò ìjà egbudu lọ́wọ́lọ́wọ́ báyìí a lè ṣe ká má mẹ́nu bà Àṣìmíhùn Àyìndé Dr. Yọfà tí gbogbo àmọ̀ sí Kàrùbé egungun wọn ni Kàrùbé ẹ̀kú ọdún ẹ̀kú ìyèdún àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí a ṣe púpọ̀ ọdún láyé o ẹ jẹ́ ká sì máa gbádùn bí Obalolaye bó ṣe ń yí egbudu sọ́tún tó ń yí egbudu sósì lọ́wọ́lọ́wọ́ náà bẹ́ẹ̀ ṣe ń bẹ kí ni mo wí bẹ́ẹ̀ ń bẹ. níbi eré yìí ni a ti rí nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wá níbẹ̀ láti rí ìyá Wàlíàt Arógunmọ́lá ọmọ Ọ̀kàrà ní Ìlọjẹ̀ tí a mọ̀ sí ìyá Bọ́sẹ̀ aya Àná Àgàràwú àwọn gan wọ́n wà níbi eré yìí bẹ́ẹ̀ ni a rí ìyá Yàyà tí wọ́n jẹ́ aya ọba Onílògbò Tàná tí wọ́n jẹ́ ọ̀rẹ́ pàtàkì sí ìyá wa Rámọ́tà Ọlọ́tí Ẹ̀gẹ́ tí àwọn náà tí wọ́n wà níbi eré ọdún Egúngún yìí gbogbo yín pátápátá la kí ìyá Saidi àwọn gan wọ́n wà ń bẹ̀ tí wọ́n dúró ti ọ̀rẹ́ wọn gbágbágbá ẹ kú àjọṣe yín ò ní bàjẹ́ ẹ máa gbádùn wa Obalolaye ni ó ti gbé egbudu ohun tó tún fẹ́ dà àti ìmọ̀ ẹ jẹ́ ká máa wò bọ̀. agbára kò gáàdì wẹ́gù wa. ẹni ni wọ́n tún tà yìí o àti ìmọ̀ ohun tí a máa rí ń bẹ̀ bóyá Obalolaye máa gbé gudugun orí ẹni ni àbí èyí tó bá fẹ́ ṣe àti ìmọ̀ àmọ́ ẹ kú ojú lọ́nà ọ̀dọ̀fín ẹ̀rù jẹjẹ ẹ kú àdúró tì kúsádé olóbìrí ìpò ọmọ ọ̀bọ̀dàbọ̀ ogun ó rówó ṣe má lù fóbìnrin àgbà tó bá lù mí apá rẹ̀ àtó rù boko ọmọ lébè àwòdá bàbá ń lùgbà ẹ kú àdúró tì àkú ọdún Obalolaye nǹkan kan ti ń fojú hàn lábẹ́lẹ̀ bóyá Obalolaye fẹ́ da lábala ni àbó tó fẹ́ yí aṣọ míì a máa wò ó olóyè tí ó kọjá yìí ni olóyè Ọ̀sìn Mọ̀rànjẹ jẹ́jẹ́ǹjẹ́ alẹ́májalè tí àwọn gan tí wọ́n wà lókèdè nínú àwọn olóyè ọ̀jẹ̀ ti ìlú Ọ̀tà ni Obalolaye ti padà sọ́dọ̀ iwájú àwọn ìyá àgbọ̀jẹ̀ báyìí kí ni àrà tó tún fẹ́ dá ó dá lábala Obalolaye ó máa kú ewu o ewu iná kì í pàwòdì àwòdì òkú ewu lẹ́yìn tó di alábala tán ó forí balẹ̀ níwájú àwọn ìyá àgbọ̀jẹ̀ táwọn náà sì fi ọwọ́ balẹ̀ fún láti fi ẹ̀mí hàn àti ìdùnnú hàn wípé Obalolaye lọ rí ó sì bọ̀ rí Obalolaye mo tún kí ẹ lẹ́ẹ̀kan òkú ewu iná kì í pàwòdì àwòdì òkú ewu eré ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni torí lẹ́yìn tí wọ́n bá di alábala tán báyìí ni àwọn idán lóríṣiríṣi máa bẹ̀rẹ̀ sí ní jáde mo tún sọ sí ẹ tí ì rí nǹkan kan Obalolaye ti jó
ó ti da kan tè kankan ó ti ń wọ Ojúṣàngó lọ báyìí. Lẹ́yìn tiẹ̀ kí la tún fẹ́ rí? Jagunjagun wọ̀lú ẹ farabalẹ̀ ológun látèṣí èwo lẹ mú bọ̀. Jagunjagun ni ó jáde láti Ojúṣàngó yìí tí ó wá sí iwájú àwọn onírù lẹ́yìn tó ti kí àwọn olóyè ọ̀jẹ̀ níbi tí wọ́n fi ìkàlẹ̀ sí. Jagunjagun ni ẹ̀ ń wò yìí ara kì í tán nílé alára. Láti iléeṣẹ́ tó ń gbé ẹ̀rọ fọ́nrán yìí jáde ẹ rí i pé jagunjagun kan ti ń lọ ní apá àlàáfíà wa sí ọ̀dọ̀ àwọn ìyá àgbà ọ̀jẹ̀. Ìkànṣì wà ní iwájú àwọn oníbàtà tó ń fò sókè tí áfíìsù sì ń lu ìlù fún tó ń kì í ní mẹ́sàn-án ní mẹ́wàá. Ara eré láàmà dá nílé iṣẹ́ wa Lutas Film and Record International. Ẹ máa gbádùn wa bọ̀. Jagunjagun òun ni ẹ̀ ń wò yìí. Jagunjagun wọ̀lú ẹ farabalẹ̀ ẹ ti lọ látèṣí èwo lẹ mú bọ̀. Jagunjagun Obalolaye ni ẹ̀ ń wò tí ó ń ṣeré lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Kàsímù akọ agbénilọ bí odò gan ò fi ẹ̀yìn eégún náà sílẹ̀, bákan náà ni kò fi ẹ̀yìn jagunjagun sílẹ̀ tó ń tẹ̀lé lọ bíi atọ́kù rẹ̀. Ọmọ Obalolaye onílẹ̀ lónìí àkú ọdún. Iwájú àwọn parapọ̀ obìnrin ni jagunjagun wà báyìí tí ó ti ń kí wọn lọ́wọ́lọ́wọ́ tó sì ń fò sókè lẹ́ẹ̀mẹ́ta torí ẹ̀ẹ̀mẹ́ta làgbó ń kàn. Ó di ran yín. Ó ti bẹ̀rẹ̀ sí nínú àwọn èèyàn lọ bí ó ṣe wù kí wọ́n na ara wọn tó ní òkè èdè báyìí. Yálà idán ló nàyàn tàbí èèyàn ló nàyàn kò ní síjà kò ní síta. Lẹ́yìn tí jagunjagun tún wọlé ẹkùn ló jáde yìí. Ẹ máa wò pé ẹkùn kan alára kànákìnní ìkan ó funfun wẹnẹkẹkẹ. Ẹkùn méjì ni ó wà lókè èdè èyí ó tún ń tàkìtì. Ẹkùn méjì ni ó jáde báyìí. Méjì méjì òun ni abí ẹdun ní àwọn Obalolaye ni wọ́n fi idán wọn ṣe lénìí. Ẹkùn méjì làkọ́kọ́ rí yìí. Ẹkú ọdún ẹkú ìyèdún. Ẹ jẹ́ ká máa jẹ̀gbádùn bí eré ẹkùn ti Obalolaye bó ṣe lọ. Ààrẹ Kùjó má jẹ́ kán nà ẹ́ súnmẹ́yìn fún wọn. Ẹ máa gbọ́ ohun tí onílù tí ó ń fi ìlù sọ yóò máa sọ pé ó dẹkùn ó pẹran jẹ. Obalolaye dẹkùn ó pẹran jẹ. Ó dẹkùn ó pẹran jẹ. Ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lóde ènìyàn ò fẹ́ ni fọ́rọ̀ bí òṣòrí ẹni. Ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lóde ó dẹkùn ó pẹran jẹ. Ó dẹkùn ó pẹran jẹ. Ó dẹkùn ó pẹran jẹ. Pàǹkó ló bá rí ìyà jẹ. Pàǹkó ló bá rí ìyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àwọn ìlù tí wọ́n máa ń lù bí idán yìí bá ti jáde. Jango ojú ń bodè bí èrò ojú ń pọ́pọ́ onípọ́pọ́ bìrìdà ọ̀kan pàtàkì nínú àwọn ìgbìmọ̀ aṣòfin ọ̀jẹ̀ ti ìlú Ọ̀tà ni tí wọ́n máa ń ṣe àbójútó òkè èdè bí idán bá ti ń jáde báyìí. Òun ni ẹ̀ ń wò tí ó ń lọ tí ó ń bọ̀ láti ìgbà tí ọdún eégún ti bẹ̀rẹ̀ ló ti ń wà lókè èdè. Lẹ́yìn tí àwọn ẹkùn yìí ti wọlé idán míì tún rèé o. Snooker Chelsea àti Arsenal àwọn ni wọ́n ń gbá snooker lọ́wọ́lọ́wọ́ báyìí. Ta ló wá fẹ́ borí? Obalolaye tún gbára míì dé. Ó gbára míì dé. Ẹ tún kí ká wo bí wọ́n ṣe fẹ́ gbà. Arsenal ni ó gbà yìí. Chelsea ti nà pa ọmọ ìyá aláró ó ti nawọ́ gbọ̀pá lọ́wọ́ ẹ̀. Ẹ jẹ́ ká wo ohun tó fẹ́ gbá. Ó di kóró. Arsenal tún ti gbà á. Wò mo fẹ́ràn ẹ Wàsíù igi àgbẹ̀dẹ bá wa lé wọn sẹ́yìn kan jẹ́ ká gbádùn àwọn Chelsea àti Arsenal tí wọ́n ń gbá snooker lọ́wọ́. Ẹ jẹ́ ká gbádùn wọn. Lẹ́yìn tí a ti kúrò níbi yìí idán èwo la tún wò yìí Agẹmọ Abìjówìnì
ẹyọ kan ni àbí méjì àbí mẹ́ta àbí mẹ́rin, ara wo làwọn agẹmọ yìí tún fẹ́ dá. ẹ jẹ́ ká máa wò bọ̀ ká máa bà bọ̀, ẹni tó bá lọ ló bá kú. agẹmọ ó ti dé, tẹ bá ń gbọ́ jìnjìkìnjìkìnjìkìn gírígírí jìnjìkìnjìkìn ìlú tí wọ́n máa lò fún alágẹmọ rèé, tí wọ́n sì máa pa òwe, tí wọ́n máa ka ẹ̀ka lóríṣiríṣi fún agẹmọ, tí òun náà yóò sì máa ka ijó rẹ̀ lọ́tún lósì. eré alágẹmọ ó jẹ́ eré tó léwu púpọ̀ tí àwo rẹ̀ kò gbọdọ̀ ya. àwo bàbá ò ní ya, aṣọ bàbá kò sì ní ya lọ́jà. agẹmọ náà ó ti di méjì báyìí. bàbá wo ẹkùn méjì ni ó kọ́kọ́ jáde lẹ́ẹ̀kan ní ti eré Ọbalolaye tá à ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí. agẹmọ méjì ni a tún ń wò yìí. àwọn agẹmọ yìí sì máa dára o, wọ́n sì máa dára, àmọ́ àrà tí wọ́n máa dá lèmi ò lè sọ, àrà tí wọ́n máa dá lèmi ò mọ̀. eré ijó ni wọ́n ń kà yìí. ijó ni àwọn agẹmọ yìí ń kà, rí ijó wọn ó bára wọn mu. kálukú wọn ni wọ́n ń lọ síwájú, ni wọ́n ń lọ sẹ́yìn, ni wọ́n ń ka ẹsẹ̀ lọ́tún, ni wọ́n ń ka ẹsẹ̀ lósì. bí ẹni yìí ṣe ń mì kì í ṣe pé ó kàn ń mì lásán, bí kò ṣe pé agẹmọ yìí ń ka ijó, ó ń fi ẹsẹ̀ ka tẹ̀lé ohun tí onílù ń lù, tí kò sì gbọdọ̀ tà sí. Awolóye kò lè yí àwọn ọ̀gbẹ̀rì èèyàn. ìkan nínú àwọn agẹmọ yìí ti ṣeré títí ó ti dé ọ̀dọ̀ àwọn ìyá àgbẹ̀jẹ̀ báyìí láti wá kí wọn. Àrẹ̀kújó Ògúnrẹ̀mí ó dúró ti agẹmọ náà gbágbágbá. eré ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ẹ sún mẹ́yìn, ẹ jẹ́ kágẹmọ orí bi ṣeré. eré agẹmọ yìí ni ó ń lọ gúgérégé. Màjàlá Sàlíù Dàda ni ó wà nínú àwọn ọ̀dọ́jẹ̀ tí wọ́n dúró níbi tí agẹmọ yìí ti wá kí wọn, níbi tí àwọn ọ̀dọ́jẹ̀ tí wọ́n wà. ẹ kú ọdún àṣèyí ṣàmọ́dún. agẹmọ náà ni ẹ̀rí tó ń ṣeré lọ gérégé yìí. àwa ní Màjàlá, bíná bá jó lóko Màjàlá bọ̀. orin àwọn alágẹmọ ni, agẹmọ abìjówìnì pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ tí ì rí nǹkan kan. eré ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni o. agẹmọ kejì òun náà ti ṣeré tiẹ̀ lọ, àmọ́ èyí tó wà níta lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni a ṣì ń wò yìí. á wo àrà tó tún máa dá. agẹmọ yìí ti yí, ó ti yí ẹní, ó ti yí sódì. ó ti yí ẹní yìí sódì. eré ń bẹ lẹ́ni àṣedòru ni, ìjàlá ò gbọ́dọ̀ jà. ẹ jẹ́ ká wò ó bóyá yíyó tún yí padà sójú tí yóò fi yé gbogbo àwọn èèyàn tí wọ́n wà ń bí àtàwọn èèyàn tí wọ́n ń wo fọ́nrán yìí lọ́wọ́lọ́wọ́ bí eré náà bó ṣe ń lọ sí. Ràfíù Òkè bá mi lé àwọn èèyàn yìí sẹ́yìn, ọmọ níyẹ̀sí òróró. ẹ tún rí, ó ti ń yí padà sójú. ẹ̀yin ẹlẹ́gbẹ́ ẹ sún mẹ́yìn, ẹ jẹ́ ká alágẹmọ, ẹ sún mẹ́yìn, ẹ jẹ́ ká rí bá alágẹmọ yìí ṣe ṣeré. ó ti ń yí padà sójú. ojú ni ó ń yí padà sí lọ́wọ́lọ́wọ́ báyìí. mo ti sọ fún yín pé àrà kò ní tán nílé alára, àrà kò ní tán nílé alára. eré bẹ̀rẹ̀. pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́yìn tó ti yí ẹni sódì tó tún yí padà sójú, òun ni ó ń ṣeré ló fẹ́ lọ wọ ojú Ṣàngó báyìí. káàbọ̀ kúùdé àṣèyí ṣàmọ́dún. eré tí ẹ fẹ́ wò yìí ni eré Egungun Eyeba Maredi, ẹyẹ agbórí igi dákọ. ọ̀bùn lọ́yọ́ ti wá ṣe ogun láyà. ẹyẹ pẹ́ lóde à ń bẹ́yẹ wí, ẹyẹ òṣẹ́, ẹyẹ òrò, ẹyẹ òfẹ́ kítẹ́gbẹ́ ó bàjẹ́, ẹyẹ agbórí igi dákọ. Egungun bàbá Màbùdù, egungun bàbá wa onísákàrà Àkànjí Dàda. eléré tó ṣeré fún wọn ní ọjọ́ náà òun ni ẹ̀ ń wò tó ń kọrin lọ́wọ́ yìí. ẹ jẹ́ ká gbọ́. On the 8th of January 2012, Egungun Eyeba Odun. Odun Egungun Eyeba Egungun bàbá ìlú òyìnbó, egungun gbogbo àwọn ọmọ Dàda pátá ní Ìjànà Gbogbo.
nínú àwọn ọmọ Eyeba Maridi ẹ̀yà agbórí dákọ̀ ọ̀bùnlọ̀yọ́ ti wá aṣọ Ògúnláyà ni ó ń fi ẹsẹ̀ ra ijó lọ́wọ́lọ́wọ́ báyìí nínú àwọn ọmọ Eyeba pẹ̀lẹ́pẹ̀lẹ́ àrò oró fẹlá àkọ́bàbọ̀ ọ̀bẹ ìdí onídìí láàárín ẹni ẹlẹ́ni ní rí tẹni òun ni ó lùlù fún eégún náà. Ẹ jẹ́ ká gbọ́ bí àwọn ọmọ Eyeba báwọn gan ṣe sọ̀rọ̀ tí wọ́n kí oríkì. Ẹ máa bá wa ká lọ. Àwọn ọmọ Eyeba lẹ́yìn tí wọ́n ti kí oríkì tán wọ́n fi orí balẹ̀. Èyí ni agbégijó ti Eyeba eléfìrí àgan ọmọ adáná pa bí agogo ààrẹ wọn mọ̀ olóòṣà níbi tí Kàbírù Ẹlẹ́màlẹ̀ bàbá Ṣubúọlá tó ti dúró ti eégún náà tí orí ti òun náà wú ńgbà tó wo ijó tí captain tí ó jó pẹ̀lẹ́pẹ̀lẹ́ agbégijó ti Egungun Eyeba Maridi ni ó ń jó lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ Eyeba Maridi ẹ̀yà agbórí igi dákọ̀ ọ̀bùnlọ̀yọ́ ti wá aṣọ Ògúnláyà ẹyẹ pẹ́ lóde à ń bẹ́ yẹ wí pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́yìn tí agbégijó ti jẹ tán Eyeba ló jáde tí ó ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Bí a bá ń sọ̀rọ̀ nípa Egungun Eyeba, Saliu Dada tó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ọ̀dọ́ ọ̀jẹ̀ tó sì tún jẹ́ onílù bàbá wa Àkànjí Dada onísákárà nínú ọmọ Eyeba Maridi ni. Bákan náà ni olóyè Sakibu Erinlẹ̀ tí ó jẹ́ ọmọ agbọ́lá ajé nínú àwọn ọmọ Eyeba Maridi òun ni òun náà tí ì rí nǹkan kan eré ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni òòṣà bí ajé nínú ọmọ Eyeba Maridi òun ni bàbá tí à ń wò tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ Eyeba yìí àwọn ni alága fún gbogbo ẹgbẹ́ ìgbìmọ̀ asòfin ọ̀jẹ̀ Ọ̀tà bàbá Mabudu Dada ẹkú ọdún ẹkú yèdùn ẹgbẹ́ eminent ẹgbẹ́ Yomas òun ni Eyeba ni ó ń kí lọ́wọ́lọ́wọ́ báyìí Yomi àkú ọdún nínú àwọn ẹgbẹ́ eminent ni àwọn nínú àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ tí wọ́n wà níbi eré náà lọ́jọ́ náà ni àwọn Àkànjí Dada fans club tí àwọn náà wá láti wá dúró ti olórin wọn Àkànjí Dada tí òun náà tí ó jẹ́ pàtàkì olórí Gbàǹkanjèdì tó jẹ́ pàtàkì nínú àwọn ọmọ Eyeba Maridi á ṣe púpọ̀ ọdún láyé. Bí a bá ń sọ̀rọ̀ nípa Eyeba Maridi ìyá fùfú nínú àwọn ọmọ Eyeba ni àti àwọn jankan kódà ìyá àgan òbí dúdú ti létòkó ìlú Ọ̀tà nínú àwọn ọmọ Eyeba Maridi ni. Bẹ́ẹ̀ ni olóyè Ṣínà Ibrahim Amọ̀jẹ̀lú yìí ó múlẹ̀ Ògbónágiri tí ó jẹ́ ọmọ Ìyámọ̀jẹ̀ tí wọ́n dolóògbé lọ́jọ́ sí pàtàkì nínú àwọn ọmọ Eyeba Maridi kí Ọlọ́run kó dẹlẹ̀ fún ìyá wa Mọ̀dínátù Agbọ́lá Ajé tí ó jẹ́ Ìyámọ̀jẹ̀ ti létòkó ìlú Ọ̀tà ọ̀run rẹ̀ ọ̀run dẹ̀dẹ̀ kó dẹlẹ̀ fẹ́lẹ́jẹ̀ tuntun. Eyeba ni ó sì ń kí àwọn èèyàn lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí a ti rí àwọn èèyàn jankan bíi bàbá wa Gbẹngbẹlẹ́kú Dáńbé òun àyò ṣe kì bàbá ojú òbírí ayíkété bí ẹni yídó ọmọ lábò mẹ́ṣin òbejì tí eégún tiwọn náà máa jó láìpẹ́ láì jìnnà. Gbẹngbẹlẹ́kú ẹ kú palẹ̀mọ́ ọjọ́ aró. Egungun onílẹ̀kẹ̀ tí à ń wò yìí ni eégún olóje lójú awọ̀lú mákọ̀nọ́mbà. Eyeba ni ó ti ń jó bàtà báyìí ìjó bẹ̀rẹ̀ eré bẹ̀rẹ̀ alárinrin máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bí a bá ń sọ̀rọ̀ nípa Eyeba babaláwo onífá tó mọ̀fá yanranyanran Awóyẹmí Ọ̀rọ̀jà tí ó jẹ́ ọba lọ́la ti ìlú mìíràn ni alága fún àwọn ọ̀dọ́ Eyeba ní Ìjànà Àgàngbó. Kábíyèsí ọba adé adórí láìpẹ́ ẹ ṣe púpọ̀ ńbẹ o. Awóyẹmí Ọ̀rọ̀jà mo kí ẹ ẹkú ọdún tèní ẹkú ìyèdùn. Lẹ́yìn tí Eyeba ti gbé dàmáàsì ó tún ti lọ gbàràn ó ti wà lórí odó báyìí níbi tí olóbé
Taofiki Olóbé tó ti gbé ẹ̀rọ gbohùngbohùn sí lẹ́nu kí àwọn èèyàn kí wọ́n lè gbọ́ ohun tí Eyeba ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. A lè sọ̀rọ̀ nípa Eyeba ká má mẹ́nu bà olórí ọdẹ Múrí, olórí ọdẹ tí ó wà ní àgọ́ Ṣàgá tí òun náà wà nínú àwọn ọmọ Eyeba Maridi. Ẹ jẹ́ á gbọ́ ohun tí àwọn Eyeba pẹ̀lú àwọn ọmọ rẹ̀ tí wọ́n sọ. Bóyá o. káwọ́ sílẹ̀ jáde. Adékòlú jẹ́gẹ́ ọmọ ọ̀rọ̀ pẹ̀lú àgbà bíjò. Ìjọ ìṣòjẹ́ bẹ́ẹ̀ níta fún òléwé lórí ẹnìjọ Adékòlú. Àti ìṣọ̀gbọ́n eégún ọjọ́ pé àti ìṣòṣà ọ̀mọ́jì ọdún ọdún yáyọ̀ mẹ́lò ní ìlẹ́nu ọdún ọdún yáyọ̀ mẹ́lò ní ìlẹ́nu bàbá èyí dáná lọ́bọ̀ ẹ wá sọwọ́ ọbẹ̀ bàbá èyí dáná lọ́bọ̀ ẹ wá sọwọ́ ọbẹ̀ àyànní ọmọ Agbọ́lájé bàbá èyí dáná lọ́bọ̀ ẹ wá sọwọ́ ọbẹ̀ àyànní ọmọ Agbọ́lájé bàbá èyí dáná lọ́bọ̀ ẹ wá sọwọ́ ọbẹ̀ àkùnjí ọmọ Agbọ́lá. Captain ti Eyeba Maridi ni ó ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn agbégijó wọn. Ẹ já gbọ́ bóyá sọ̀rọ̀. Lóní bàbá lọ́ọ̀tán tó ní fẹ́rẹ̀ dẹ́gbẹ̀dú ó náà Ọ̀rúnmìlà wọn fẹ́ lọ rẹ̀ sọ́wọ́n níbẹ̀. Ọ̀rúnmìlà ní kó lọ lé múnimúni àwọn olè lára. Ọ̀rúnmìlà ní kó lọ lé èdè ìdè yàwó ọ̀dọ̀dún. Ó ní kó yọ lé èṣù dàgbà àti ìṣàwọ̀ ọ̀lọ́dà. Ọ̀rúnmìlà bòkúta gbọ́ Ògúndé. Ó ní Ògúndé báwo? Ó ní ìwọ Ọ̀rúnmìlà ó lọ rẹ̀ mẹ́yà àtàwà. Ó máa pálọ̀ ògùn kò máa sàbẹ̀ ní sàbà. Ó máa sàbẹ̀ ní sàbà. Eyeba fún rẹ̀ tún ti gba ọ̀rọ̀ wọn lọ́wọ́ báyìí. Ọ̀rọ̀ kí lẹyẹ ń kọ́ lóko tí ò wálé, èdè lẹyẹ ń kọ́ lóko tí ò wálé. Ìdí nìyí tí àwọn ọmọ Eyeba tí wọ́n fi ń sọ̀rọ̀ gidigidi. Eyeba bàbá Màbòdú ní kó o bọ́lẹ̀, bàbá Màbòdú ní kó o bọ́lẹ̀. Ó yá eré ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ẹ jẹ́ ká wo eré Eyeba. Bàbá Màbòdú tí a wí tó jẹ́ alága ẹgbẹ́ gbogbo ìgbìmọ̀ aṣòfin òun ni ó wà láàrin àwọn eégún tí ẹ̀ ń wò yìí. Nínú àwọn olóyè ọ̀jẹ̀ Eyeba òun ni a ti rí olóyè àpínni obìnrin, àpínni láàrípẹ̀kun awo. Àwọn ni wọ́n dúró ní iwájú àwọn oníbàtà yìí. Àpínni láàrípẹ̀kun awo àgbà oyè lẹ́yọ̀, alàmọ̀ràn níjà lágbà, ọlọ́gbọ́n níjà kí o kọ́lé èèyàn kọ́ta ara ọ̀run pẹ̀lú abilé ṣẹbọra máa ká lọ. Idà tí ń jẹ̀ fún akọ tí ò gbójú ni idà ń jẹ̀ fún ẹ. Aṣọ yíyí bẹ̀rẹ̀ bí mo ṣe kí àpínni orí Eyeba wú ó bẹ̀rẹ̀ sí ní yáṣọ. Ẹ tí ì rí nǹkan kan ara lẹ máa rí bí eré Eyeba tèní. Mo ti sọ fún yín pé kùtùkù awù gbọ̀ngbọ̀ aṣọ àní ẹ̀sùn mẹ́yìn.
aṣọ yíyí ni Eyeba ń yí lọ́wọ́lọ́wọ́ báyìí ṣọ́jà máa ní jẹ́ kárẹ́ Eyeba níbi tó ti ń yí aṣọ onílẹ̀ẹ́lẹ̀ aṣọ ló ń yí lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ẹ́lẹ̀ yìí ẹgbórí ẹ jẹ́ kárí ó dà bẹ́ẹ̀ captain bá mi nà wọ́n sẹ́yìn captain bá mi nà wọ́n sẹ́yìn kí wọ́n jẹ́ kárí Eyeba ó ti yáṣọ bàbá wa Àkànjí dàda ni wọ́n ń bá Eyeba sọ̀rọ̀ lọ́wọ́ báyìí pé kí àwọn èèyàn kí wọ́n sún mẹ́yìn kí wọ́n jẹ́ k'Eyeba orí ibi ṣeré ẹ jẹ́ k'Eyeba orí ibi ṣeré Àkànjí dàda ẹ̀wọ̀ Eyeba wọ́n ti bá wa lé wọn sẹ́yìn eégún alápá yìí sún mẹ́yìn jẹ́ kárí Eyeba bó ti ń yí aṣọ tó ń ta bí òkòtó káàbọ̀ mo ti sọ pé ẹ̀ tí ì rí nǹkan kan aṣọ yíyí ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àrà mi l'Eyeba tún gbédé lọ́wọ́lọ́wọ́ báyìí ó tún wọ gẹ́rẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀ tí ì rírú eléyìí rí well done mo fòyìnbó sí i. ẹ fẹ́ Eyeba láyé ẹ jẹ́ orí ibi ṣeré ó ti di aláǹtakùn tó bá bínú ta fẹ̀yìntà lẹ́yìn tó ti lọ sí ilé àwọn ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ káàkiri gbogbo ibi tó yẹ kó dé ó dé Ojúṣàngó ó dé Ìgbàlẹ̀ bẹ́ẹ̀ ló dé ọ̀dọ̀ àwọn ilé ọlọ́pàá níbi táwọn olóyè ọ̀jẹ̀ ń jókòó sí ó dé Ìṣọ̀lẹ̀ kan níbi táwọn ìyá àgbà ọ̀jẹ̀ máa ń wà lẹ́yìn èyí ó ti dókè èdè báyìí eré tòkè èdè tún ti bẹ̀rẹ̀ tọwọ́ ọ̀rọ̀lẹ́ tàárọ̀ yìí lẹ rí tẹ̀ ń wí tìrọ̀lẹ́ yìí máa tún pitimo agọ̀ntìọ̀ alẹ́ koko Eyeba eré ni gbogbo àwọn èèyàn bí èrò ṣe pọ̀ tó ni ẹ̀ ń wò wọ́n lórí àjà pẹ̀tẹ́ẹ̀sì àwọn tó dúró ńlẹ̀ kò jẹ́ ká rẹ́ni tó jókòó èrò yìí pọ̀ jù ẹ wo èrò àfèrò táwọn Eyeba lò yìí bàbá máa bodú ẹ máa fẹ́mi náà nú ẹ̀ Àkànjí dàda ẹ máa fún mi nú àfèrò tẹ́ ẹ lò yìí kémi náà ó lè máa rérò báyìí Egudu Eyeba ni à ń wò tí a sì ń wo agbádá kan tí wọ́n tẹ́ sórí ìgoro àti ìmọ̀ràn tí wọ́n máa dá ń bẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n tẹ́ aṣọ lóríṣiríṣi bìlánkẹ̀tì ni wọ́n tún tẹ́lẹ̀ yìí Eyeba ló wà wájú àwọn ìyá àgbọ̀jẹ̀ tó ń júbà lọ́wọ́ lọ́dọ̀ wọn yìí ìyá àgàn òbí dúdú ẹ kú àfìdíbalẹ̀ ń bẹ̀ ẹ kú ọdún ara lẹ́ẹ̀rí lẹ́ni o bàbá ìlú òyìnbó gan wọn fi ẹ̀yìn eégún Eyeba lẹ̀ wọ́n dúró tì gbágbágbá òun ni ó ti wà ní iwájú àwọn ọ̀dọ́ ọ̀jẹ̀ yìí tí ó ń kí wọn lọ́wọ́lọ́wọ́ lẹ́yìn èyí ó lọ síbi tí àwọn parapọ̀ wà ojú mẹ́wàá òjòjú ẹni sàlàkọ́ onílù òfé ó tú adúpẹ́ lọ́dún yìí gbélégbá máìkì bàbá ń sọ̀rọ̀ nípa Eyeba ẹgẹrẹ nínú ọmọ Eyeba ni bákan náà ni Moise ojú mẹ́wàá nínú ọmọ Eyeba ni àti àwọn èèyàn jàǹkànjàǹkàn bẹ́ẹ̀ Ganiu ọmọ agbọ́lá ajé ńkọ́ nínú ọmọ Eyeba Maridi ni gbogbo yín pátápátá la kí àròsọ akínyín Shamsini gbogbo àwọn ọmọ Eyeba pátá ẹ kú ọdún tèní ànífẹ́lẹ́ yìí ṣàṣemọ́ ìjó ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ jẹ́ kán lùlù fẹ́ Eyeba ìjó ti bẹ̀rẹ̀ eré gan ti bẹ̀rẹ̀ aṣọ yíyí lẹ́fẹ́ rí yóò ara rẹ o ẹlẹ́yìn ara mi l'Eyeba tún gbédé èyí tún galaga jù ara rẹ l'Eyeba tún fẹ́ dálé ní ara eré lẹ́yìn tó gbé aṣọ yìí lẹ́lẹ́yìn ó di ranyin níwájú àwọn ìyá àgbà ọ̀jẹ̀ ara kí la tún fẹ́ rí tó fẹ́ dá ń bẹ̀ ó tún ti ń yíṣọ pẹ̀lẹ́pẹ̀lẹ́. ṣàwòrán gbórí kúrò kó jẹ́ ká rí b'Eyeba ti ń yíṣọ mo ti sọ pé ẹ̀ tí ì rí nǹkan kan bẹ́ẹ̀ ni Jamiu ọba òun gan dúró Eyeba ti yí ó ti yíṣọ wájú àwọn ìyá àgbọ̀jẹ̀ ó kọ́kọ́ yí ilé ní ọ̀wá ó yí ilé jì ọ̀ha ẹ̀ẹ̀ta ọ̀ha ẹ̀rin ọ̀ha àrún ọ̀ha bóyá yóò yí lẹ́ẹ̀mẹ́ẹ̀ẹ́dógún àbí òní yí tó bẹ́ẹ̀ ẹ jẹ́ á wò ó. bá a ṣe ń wo eré yìí lọ́wọ́lọ́wọ́ lókèdè lèmi gan wo bìlánkẹ̀tì kan tí wọ́n máa ń tẹ́ tá à ń pè ní bẹ́ṣíìtì mò ń wò ó ńlẹ̀ ara kílẹ̀ Eyeba fẹ́ fi dá ó ti dé díẹ̀ lẹ́yìn tó ti lọ gbáṣọ míì tẹ́lẹ̀
bẹ́ẹ̀ṣíìtì ni Eyeba tún gbé yìí àrà dé bẹ́ẹ̀ṣíìtì lẹ̀ Eyeba gbé yìí o mo ti sọ fún yín pé ẹ rí nǹkan lénìí bóyá tún wá yí bẹ́ẹ̀ṣíìtì yìí ohun tí ò ṣẹlẹ̀ rí ohun tí ò ṣẹlẹ̀ rí ohun tí ò ṣẹlẹ̀ rí fẹ́ ṣẹlẹ̀ ó tún wọ́ gẹ́rẹ́rẹ́ àbí ó fẹ́ yí àbẹ́ Eyeba máa yí àrà ó máa ń yí Eyeba máa ń yí ó ti yí ẹyẹ o Eyeba ti yí blanketi ó ti yí sí òdì ó tún ti ń lọ ranyin ó ti ń lọ ranyin ẹ̀yin èrò yìí ẹ ti pọ̀ jù àníkẹ́ ẹ lọ jókòó ó ti wà wájú àwọn oníbàtà ó tún ti ń yí blanketi báyìí àrà ò ní tán lé alára Eyeba máa rèdí ẹyẹ agbórí igi dákọ̀ ọ̀bùn lọ́yọ́ ti wá aṣọ ogun láyà ẹyẹ pẹ́ lóde à ń bẹ́yẹ wí ẹyẹ òṣẹ́ ẹyẹ òrò ẹyẹ òfẹ́ kítẹ́gbẹ́ ó bàjẹ́ ẹyẹ agbórí igi dákọ̀ ọ̀yọ́ lẹ Eyeba ń rè ẹyẹ ń re kókó ogi ọ̀bùn lọ́yọ́ ti wá aṣọ ogun láyà ọ̀yọ́ tí ò ní gbó lórí tí wọ́n rìn de wòkè eégún tó ju ọmọ arúkú tí ń torí gẹṣin àjànà máa ti rúgẹ́ fún láàyè ọmọ pàgbò jẹ́ pàgbò mú òṣò ọ̀rọ̀ àgbò mọ́rùn kálágbò má lè fọ̀ kálágbò má lè wí bí wọ́n bá wí ọ̀pá alápẹjọ́ nípa wọn jẹ ọ̀pá má pa mí jẹ mi ò dọ́rọ̀ àgbò sọ kì í ṣòfòrí akúmáṣọ̀run ògbórí àwọn lòkì ìkàn tí wọ́n mẹ́kùn láàyè apáríbidó mo múrò kò ṣàgbégbé ara mo fèèyàn ṣọgbà ara mi kàkà àmọ̀dú aláyà ló lè gbélé ńlá bá àláyà poro nílé ni ẹ̀yin náà kúkú lẹ dábòdè ilẹ̀ bí mo ṣe ń kí Eyeba lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ lórí ẹ̀ ń wú ló ń yí aṣọ ní mẹ́sàn-án ló ń yí ní mẹ́wàá ẹyẹ o wàá lọ re wàá bọ̀ re ẹni pé o má bọ̀ lò ní dé bá eré tèmi pitì mu ó tún ti wà níwájú àwọn ọ̀dọ́ ọ̀jẹ̀ ìdọ̀bálẹ̀ gbalaja l'Eyeba tún wà báyìí àrà kí ló tún fẹ́ dá aṣọ ló tún yí lọ́wọ́ o ó tún yí aṣọ àrà rèé àrà kò ní tán lé alára Gbógunlérí má jẹ́ kí wọ́n tẹ̀ ọ́ mọ́lẹ̀ Gbógunlérí má jẹ́ kí wọ́n tẹ̀ ọ́ mọ́lẹ̀ Eyeba yí aṣọ lọ́wọ́lọ́wọ́ Ìdòwú o ní fẹ́ Eyeba lówó o ti fún lówó o ti fún lówó orí gbogbo àwọn èèyàn tí wọ́n wà níbi eré yìí ni ó ń wú bí Eyeba ṣe ń ṣeré a ti sọ tipẹ́tipẹ́ wípé aṣọ yíyí àrà lóríṣiríṣi làwọn eégún onídán nílùú Ọ̀tà ni wọ́n máa dá ní àsìkò tí wọ́n bá ń ṣọdún lọ́wọ́ báyìí tí kan ò ní jọ kan tẹnìkejì ò ní jọ tẹnìkẹta tẹnìkẹta ò ní jọ tẹnìkẹrin àrà lóríṣiríṣi lẹ́ẹ̀ máa rí Ọ̀tà tìyín tún ga Àdìsá má nẹgba jù o kó o bá mi sọ fún Sábìtù akara àjà kó ṣọ́ra kó má nẹgba púpọ̀ Eyeba ti padà síwájú àwọn oníbàtà báyìí. ó ti débi gòròdóòmù tá a kọ́kọ́ rí lẹ́ẹ̀kan. èrò yìí ti pọ̀ jù wọn fún Eyeba láyè láti dára nú ẹ̀. ó tún yí sọ́nù goro wọ́n ti yí goro lulẹ̀ ó di biribiri ẹ wo bẹ́ẹ̀ bá ṣe ń yí lọ nínú goro àrà míì tún rèé ẹ tí ì rí nǹkan kan mariwo lẹ́rí ẹ tí ì rẹ́gún. ó tún yí sọ nínú goro lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́yìn tó ti yí goro yìí gbirigbi aṣọ ló tún yí inú goro dóòmù lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ Eyeba máa rèdí tí n bá tún kì í jù ní ìsìn orí àtún wú jù bẹ́ẹ̀ lọ ó lè bẹ̀rẹ̀ sí ní yí goro fúnra ẹ̀ goro yíyí tún bẹ̀rẹ̀ ẹ̀yà agbórí igi dákọ ọ̀bùn lọ́yọ́ ti wá aṣọ ogun láyà ẹ̀yẹ pẹ́ lóde à ń bẹ́yẹ wí mo náà yẹ òṣẹ́ ẹ̀yẹ òrò ẹ̀yẹ òfẹ́ kítẹ́gbẹ́ ó bàjẹ́ ẹ̀yà agbórí igi dákọ ọ̀yọ́ tí ò ní gbó lórí wọn rìn dèwò kéegun tó jó ọmọ arúkú tí ń torí gẹṣin àjànà máa ti rúgẹ́ fún láàyè ọmọ pàgbò jẹ́ pàgbò mú òṣò ọ̀rọ̀ àgbò mọ́rùn kálágbò má lè fọ̀ kálágbò má lè wí bí wọ́n bá yọ pa alápẹjọ́ nípa wọn jẹ ó tún yí lọ nù goro mi ì sọ fún ilé ẹ̀kọ́ kí tí n bá tún ti kì í a tún bẹ̀rẹ̀ sí ní yí goro ẹ yẹ o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́
èrò ti pọ̀ jù ẹnìkan ò rẹ́nìkan èrò tèmi pitimu ẹ bá ń sọ fún Saki Eyeba kó bá ń wá àfèrò tí wọ́n lò yìí àtòun àti Sálíù Dàda mo fẹ́ àfèrò tẹ́ ẹ lò yìí o torí èrò yìí pọ̀ jù kí ló dé. ẹlẹ́jà ni ìbọn ìṣẹ̀lẹ̀ ìbọn ọlọ́ọ̀dẹ ni. ó tún ti ń dára ó tún ti ń yíṣọ nù goro ó tún rúyọ lẹ́yìn tó ti yíṣọ tán ó tún rúyọ nù goro ẹyẹ o eré eléyìí tún yàtọ̀ eré eléyìí ó tún yàtọ̀ òun kò yí ìwọ gan bẹ́ẹ̀ ẹ kú ọdún ibi eré yìí lè dé alájì tún wà ń bẹ̀ o alájì Wàsíù Olóbé Balógun ti ìlú Atan tó jẹ́ ìkan pàtàkì nínú ọmọ oníkókó wò ọ̀kan pàtàkì nínú ọmọ Eyeba Maredi Balógun ti ìlú Atan alájì Wàsíù Olóbé nínú ọmọ Eyeba Maredi ẹ kú ọdún o ojú tí wọ́n gan ò gbà á pé eégún wa ní ń dára báyìí àwọn gan wọ́n bọ́ sójú agbo wọ́n dúró tẹ Eyeba gbágbágbá lọ́tún lọ́sì ni wọ́n ti dúró tì í eré ń bẹ lẹ́ni àṣedòru ní ìjàlá ò gbọ́dọ̀ jà. àrà kí ni wọ́n tún fẹ́ dá láàrin yìí wọ́n tún ti ń pé bíríkótó wọ́n ń pé bíríkótó ẹ̀jẹ̀ àwọn ohun tó tún fẹ́ ṣẹlẹ̀ mo ti sọ lẹ́ẹ̀kan pé ẹ̀ tí ì rí nǹkan kan. a rí i pé ròyìn pọ̀ jù ó ti bọ́lẹ̀ nínú goro gbogbo àwọn èèyàn tí wọ́n wá síbi eré yìí ni wọ́n fẹ́ rí eré Eyeba ohun tó jẹ́ kérò pọ̀ rèé wọ́n mọ̀ pé lóòrèkóòrè lọ́dọọdún nígbàkúgbà tẹ́yẹ́ bàbá ti fẹ́ ṣeré báyìí àrà lóríṣiríṣi àrà ọ̀tún ni ó máa ń gbé wá orí kí ló tún gùn yìí eégún gbé eégún kọ́ńkọ́ lọ́rùn eégún gbé eégún kọ́ńkọ́ lọ́rùn ó tún fẹ́ yíṣọ aṣọ ló tún yí yìí o eégún lórí eégún tó gbé eégún kọ́ńkọ́ lọ́rùn aṣọ lẹ́yẹ́bà tó ń yí lọ́wọ́lọ́wọ́ lórí eégún tó gbé eégún kọ́ńkọ́ lọ́rùn yìí àbẹ́ẹ̀rí kó ti ga ju gbogbo àwọn èèyàn lọ. ó ti yáṣọ sódì lórí eégún tó gbé eégún kọ́ńkọ́ lọ́rùn ẹ̀rí eégún ló ń gbé eégún lọ yìí ara kò ní tán lé alára Eyeba ó ti di aláǹtakùn tó bá finú ta àfẹ̀yìntà. ó tún ti yí aṣọ padà ó tún yí padà sójú bẹ́ẹ̀ ni wọ́n gbé nkọ́ńkọ́ lọ́rùn lọ eégún yìí gbé nkọ́ńkọ́ lọ́rùn àti rí eégún tó gẹṣin àti rí tó gun goro àti rí tó gun ọparun eégún òun ni Eyeba gùn tó ti ń yíṣọ tiẹ̀ Egbudu òun ni Eyeba fẹ́ gbé yìí lẹ́yìn tó ti yíṣọ alárànbarà lóríṣiríṣi ó tún jókòó àrà ọ̀tọ̀ ló tún fẹ́ fi gbé Egbudu tiẹ̀ àrà ọ̀tọ̀ ó bà mọ́lẹ̀ búrúbúrú. ó bá àwọn sẹ́ríkì mẹ́yà kìjọ́ kọ àgbọ̀nrín gbóhùn ẹkùn ó bá búrúbúrú ó ti gbé Egbudu sórí báyìí ẹyẹ o gbégún ẹni bá jóore orí aya àtọ́kù. akara àjà súnmẹ́yìn arẹ́kùjọ́ ẹ̀súnmẹ́yìn fẹ́gún ẹ̀jẹ̀ kẹ́gùn yóò rí ibi ṣeré ẹ̀jẹ̀ kẹ́gùn yóò rí ibi ṣeré ẹgbàlẹ̀ ń gbọ́ tí ń dún lọ́wọ́lọ́wọ́ báyìí ẹgbà ní ń dún lọ́wọ́lọ́wọ́ báyìí torí àsìkò tó wà yìí ó ti dàsìkò ẹlẹgẹ́ ó ti wà níwájú àwọn ìyá àgbà ọ̀jẹ̀ tí àwọn náà tí wọ́n ń fi dùnnú hàn ẹ́ máa wò yá gan òbí dúdú gbogbo ọmọ olóyè bí pupa àti alápínní obìnrin pẹ̀lú gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ inú wọn ń dùn torí Eyeba yìí eégún wọn ni gbogbo eégún pátá légún àwọn ìyá àgbà ọ̀jẹ̀ àti olóyè ọkùnrin bákan náà ní parapọ̀ ọkùnrin parapọ̀ obìnrin àtọ̀dọ́ ọ̀jẹ̀ eégún pátá gbogbo wọn eégún wọn ni Sábìtù Jàre ìrànwọ́ Eyeba bó ṣe ń yí Egbudu ó ti fẹ́ da lábala àbára mi olóò tún fẹ́ dá níwájú àwọn ìyá àgbà ọ̀jẹ̀ ó tún ti ń lọ pẹ̀lú Egbudu lórí ẹ má jẹ́ kí wọ́n taṣọ ìmọ́lẹ̀ lẹ́yìn Eyeba ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́
ó ti dá lábala báyìí. Eyeba Maridi ó máa kú ewu iná kì í pàwòdì. Ó ti wá forí balẹ̀ níwájú àwọn ìyá àgbọ̀jẹ̀ oníṣìn ìyára ìyálòde ẹ̀gẹ́ àti gbogbo àwọn olóyè pátápátá ni wọ́n ń bá Eyeba jó, ni wọ́n ń yọ̀ wípé ó lọ re ó bọ̀ re ẹ ṣe pẹ́pẹ́ ń bẹ̀ aṣọ bàbá kò ní ya lọ́jà òṣàbí ajé ẹ jẹ́ kí Eyeba ó wọlé o yìí tó ṣe yìí náà tó ẹ jẹ́ kí Eyeba ó wọlé róróróró bí ìgbà tá a bá sọ pé Eyeba fẹ́ lọ ilé àna rẹ̀ fẹ́yàwó ẹ mọ bí fìlà ọkọ ìyàwó ṣe máa ń rí àbí fìlà bàbá ọkọ ìyàwó bẹ́ẹ̀ ni fìlà jagunjagun Eyeba ló ṣe rí lọ́jọ́ tèní. ẹ filẹ̀ bàbá o ẹ filẹ̀ o. jagunjagun Eyeba ni ó fẹ́ wọlé yìí olóyè wá sí olóbé balógun ti ìlú atan ẹkú àdúrótì ara jagunjagun kékeré àti ńlá wọ́n ti wọlé báyìí èwo ló kàn agẹmọ abìjówìn ni agẹmọ Eyeba ni a tún wò yìí ibi tí eré wọn tí ó gbá yẹkẹdẹ bí èèyàn bá yọjú onú ẹ níyì kò lè rí nǹkan kan nú ẹ. ẹwọnú ẹ nìyẹn ẹwọnú ẹ ṣe ẹ rí nǹkan kan ẹ rí nǹkan kan bẹ ẹ lè rí nǹkan gan ara ó ń bẹ níbi ọdún eégún ti ìlú Ọ̀tà ẹni lásán ni ó máa jó mo ti sọ pé àrán òun lẹ́ẹ̀ máa wò ẹ léegun rí ìyá ìyẹ́ lẹ́ẹ̀ máa wò lẹ́yìn ẹyẹ ẹ rí ọmọ agbọ́lájẹ́ oníkòso òbí obìnrin òjì gbèsè kínú ọkọ ẹ̀ ó dùn gbogbo wọn ni wọ́n ń jó ni wọ́n ń fìdùnnú hàn wípé Eyeba ó ń ṣeré ayọ̀ ó ń ṣeré ìdùnnú eré ayọ̀ eré ìdùnnú la ó máa ṣe á ṣe púpọ̀ ọdún láyé àní fi yìí ṣàṣemọ́ lẹ́yìn tí Agẹmọ tí ó ti ṣeré ó di wì níbi iwájú ilé ọlọ́tà. kí l'Agẹmọ ọ̀hún fẹ́ lọ dà á tún rí o láti òkèèdè ó ti jó wá sí iwájú ilé ọba Moshood Alani Oyèdé Ọ̀sanyìntọ́lá Ọ̀rọ̀lágbadé ọlọ́ta tìlú Ọ̀tà kí ló tún gbéyọ̀ yìí ọkọ̀ ojú omi àwọn ọmọ Eyeba wọ́n fi hàn wípé gbogbo Àwórì pátá àkẹsànlẹ́rí ọlọ́kọ̀ ńlẹ̀ ìṣeré ni wá ọmọ irinwó ọ̀pá ẹgbẹ̀rún àjẹ́ ọmọ wájú ọlọ́kọ̀ tí ń sowó àdẹ̀yìnkún ọlọ́kọ̀ wọn á sì jìgbà lẹ̀kẹ̀ ní iwájú ọkọ̀ yìí ni a ti rí olóyè Ṣínà Ibrahim amọ́jẹ̀lú yìí ó múlẹ̀ àwọn gbóná gírí ó mọ́jọ́ solókùn bí àrọ̀ ni amọ́jẹ̀lú yìí ti létòkó ti ìlú Ọ̀tà tó tún jẹ́ bá a ṣẹ́gun ti létòkó ìlú Ọ̀tà tó jẹ́ ọ̀kan pàtàkì nínú ọmọ Eyeba Maridi torí tá a bá wò ọmọ ìyámọ̀jẹ̀ ni ìyámọ̀jẹ̀ tá a sì wí yìí pàtàkì ló jẹ́ nínú olóyè Eyeba kódà ọmọ Eyeba Maridi ni tí wọ́n ti filẹ̀ ṣaṣọbora kí Ọlọ́run kó dẹlẹ̀ fún màmá. tá a bá wọnú ọkọ̀ yìí a rí ìgúnnukó tó ń jó lọ́tún tó ń jó lọ́sì wọ́n fi ti àkẹsàn hàn ọmọ ọlọ́kọ̀ ńlẹ̀ ìṣẹ́rí ọmọ irinwó ọ̀pá ẹgbẹ̀rún àjẹ́ ọmọ wájú ọlọ́kọ̀ tí ń sowó àtẹ̀yìngún ọlọ́kọ̀ wọn a sì jìgbà lẹ̀kẹ̀ àgèdèǹgédé ọlọ́kọ̀ tí ń tàn yẹbẹyẹbẹ lójú omi ọmọ káfọpa wà káfàjẹwà agbégẹ́ndẹ tìlú ìṣẹ́rí ẹ̀kú àdúrótì ẹ wèrò ara ò ní tán lé alára ẹ wo bẹ́ẹ̀rù ṣe pọ̀ tó lẹ́yìn ọkọ̀. ẹ wèrò láì ṣọkọ̀ nù à gbogbo yín ẹ jẹ́ sáré wọnú ọkọ̀ ẹ jẹ́ sáré wọnú ọkọ̀ torí àsìkò tí eré yìí ń lọ lọ́wọ́lọ́wọ́
ó dàbí pé epo pẹtiró ti hán làwọn ọmọ Eyeba fi ní pé ká padà sọ́kọ̀ ojú omi tá a ti ń lò láyé àtijọ́ láti lẹ̀ wá. ìgúnnukó lẹ́tún wò tó ń jó nínú ọkọ̀ ojú omi yìí ọ̀pá àtàjẹ̀ ni wọ́n fi ń tu ọkọ̀ kò ní ìdí pẹtiró àwọn jẹ̀lú ìbámi lé wọn sẹ́yìn nà wọ́n kí wọ́n sún mẹ́yìn. ẹ máa wo bí ìgúnnukó bí ti ń jó ẹ máa gbọ́ lálá ó ń bẹ lókè níbi àgbẹ̀ ń ṣàwo lálá ń bẹ lókè níbi àgbẹ̀ ń ṣàwo ẹ tí ì rí nǹkan kan ìgúnnukó tún wọnú ọkọ̀ lọ ó tún wọnú ọkọ̀ lọ. ọkọ̀ yìí tún sún gẹ̀rẹ́ Agẹmọ tá a rí lẹ́ẹ̀kan idán míì tó máa tó mú wá òun ló jẹ́ ọkọ̀ ojú omi yìí o ẹ̀wèrò bí wọ́n ti pọ̀ tó ẹ̀wèrò níbi ọdún eégún ti ìlú Ọ̀tà níbi tí Eyeba ti ń ṣeré àrà ò ní tán lé alára ibi táwọn ọmọ Eyeba ti ráfèrò yìí mo tún sọ lẹ́ẹ̀kan sí ẹ sì máa fèmí náà ẹ máa fèmí náà dépò pé níbi tí n bá ti wà tí mo ti ń sọ̀rọ̀ tí mo ń pèdè lọ́wọ́lọ́wọ́ èrò ṣìkìtì lè rà ń pé bo ṣúgà ní ọ̀rọ̀ tèmi náà ó jẹ́ ẹ bá ń wá fèrò yìí sáké ẹ bá ń wá fèrò yìí o bóyá Àwòyẹmí Ọ̀rajà ni wọ́n sì rí kó bá ń ṣe ifá ẹ̀ kí mi náà ó gbé mi kẹ́rò ó fi máa pọ̀ níbi eré mi báyìí a ṣe púpọ̀ ọdún àbí kí n rí bá a ṣe gun tìlú Ọ̀tà àbájọ tèrò ó fi pọ̀ mo sọ lẹ́ẹ̀kan pé àkẹ́sàn lẹ́rí ọlọ́kọ̀ lè ṣe rí ọmọ àgbòdúdú gbọ̀lọ̀jọ̀ tí a mú ọkọ̀ tó fi dìde funfun ìgbálẹ̀ tó ń rí nínú ọkọ̀ yìí ẹ tún máa bá a bọ̀ nínú fọ́nrán míì Eyeba ẹ kú ọdún ẹ kú ìyèdún àṣeyí ṣàmọ́dún o.